ìpànìyàn sówó ò lè tí ì wá sópin rárá, kò lè tí ì wá sópin. Ẹlòmíì tí ó bá mọ tí wọ́n ń pè ní ìlẹ́pàlẹ̀mọ́ fún sí aburú, ó lè máa wò pé ìsọkúsọ wo lẹ ń sọ yẹn. Kódà àwọn tí wọ́n jẹ́ ẹni ibi, ẹni ẹ̀kọ́, ẹni ìgbé yẹn tí wọ́n ń ṣiṣẹ́ wọ̀nyí, àwọn gan mọ̀ wípé kò lè wá sópin. Ẹni tó bá sì ti mọ ibi tí nǹkan bàjẹ́ dé, ó ti mọ̀ wípé kò lè wá sópin. Torí pé ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ẹbú, preparation tó ní fún iṣẹ́ ẹbú yẹn, wọ́n perfect kò jẹ́ ẹni tó bá fẹ́ mú wọn. Àwọn èèyàn kan ń bẹ àlìkíyámà làṣírí wọn ó ti tú. Torí pé àwọn kan ń bẹ, àwọn anirinṣẹ́ agbòdegbà fún àwọn ẹni ibi. Níjọ́ tí mi àti yín ti ń gbọ́ àjálẹ̀ wọ́n kó àwọn kan, ṣe kò wá sí mọ́ ni. Àwọn èèyàn ń hùwà panilẹ́kún. Nínú nǹkan tó kàn tún lè dẹ́kun ẹ̀ níwọ̀nba, ó ní pé gbogbo àwa tí à ń jẹ́ mùsùlùmí, ẹni tó jẹ́ Christian, ẹni tó jẹ́ ẹ̀yin abọ̀rìṣà, ẹlẹ́bọ, abọ́gibọ̀pẹ̀, gbogbo wa ó ní kí a jọ ṣàtúnṣe kí kálukú ẹni tí Ọlọ́run bá fọ̀rọ̀ sí lẹ́nu táwọn èèyàn ń gbọ́rọ̀ ẹ̀ kọ́ mọ kí ló wọ́n máa sọ. Ní tí kálukú ń sọ ń lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léré. Nǹkan ti bàjẹ́ jìnnà kọjá sísọ. Níjọ́ wọn àná nílẹ̀ Yorùbá, níjọ́ táwọn àgbàlagbà ń sọ pé pẹ̀lẹ́ làfi pàmòkúrò pẹ̀lẹ́, wọ́n tún máa ń sọ pé lè ṣẹ́bọ̀ lè so ògùn. Bá a ti wáyé parí láàrin, òye kan ò ní yẹ kádàrá, àyànmọ́ ẹ̀dá ò ní tàsé. Níjọ́ tí wọ́n ń wí kálukú, wọ́n ń sọ èrè sá, kálukú mọ̀ wípé nítorí wọn bá kọ́ mọ́ náà lòun lò. Bó ti ẹ̀jọ́ já sí pé àwọn ẹni bí ń bẹ ń gbà náà, bí à ń sọ ní láta àbúrò wọn, bí à ń sọ ní láta, bí àmúdó, bí à ń yánlẹ̀ fún yàn. Nǹkan mà ti bàjẹ́ kọjá sísọ. Torí pé àwọn tí wọ́n ń pààyàn sówó yìí, wọ́n ní kọ́sítọ́mù, àwọn kan náà patronize wọn. Bẹ́ẹ̀ sì ni ìran Yorùbá, nínú ọ̀nà tí àwọn èèyàn fi ń rí owó bí olè lóògùn ni. Wọ́n sì mọ̀ wípé sẹ́rí ọ̀gùn ìwòsàn inú rírun, jẹ̀díjẹ̀dí ìdí èèyàn yọ àfánú Ọlọ́run. Àmọ́ àwọn oògùn òyìnbó ti gbogbo rẹ̀ padà bá ti bọ́ àwọn àgbàlagbà nílé ìmọ̀lẹ̀ àwọn àgbàlagbà tó rí, wọ́n sì kó iyebíye. Wọ́n ní preparation wọ́n ti corrupt mentality ọ̀pọ̀lọpọ̀. Kí ìpànìyàn sówó kó tó lè dẹ́kun, ó dìgbà tí kálukú bá nígbàgbọ́ pẹ̀lú wípé ntọ́lọ́run bá kọ́ mọ́ òun ó lò. Àmọ́ wọ́n ti jẹ́ wíyí ọ̀pọ̀lọpọ̀ wípé báwọn mẹ́wàá náà bá ń léṣẹ́ kan, tí wọ́n bá fáwọn mẹ́jọ, táwọn méjì tí ó bá bọ́ sí, tó náà sì ń bẹ náà méjì tí ó bọ́ sí, lásán kọ́ mọ́wó rẹ̀ ràn àràgbé láyé. Níjọ́ tí ẹ ti ń sọ wípé bàbá ti ń fàyà aláwò ká máa fàyà àyàsẹ̀, lẹ́ ti sọ ọ̀pọ̀lọpọ̀ dó lórí ibú. Wọ́n ti mọ̀ wípé ọmọ gbọ́ ẹni tí ó bá mọ ẹgbẹ́ rẹ̀ ti ń là yóò sáré kú ni. Ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn eré kan bẹ téèyàn máa sá ọkọjá kéèyàn sọ níta gbangba. Wọ́n tún máa ń sọ wípé mọ́ fún mi lẹ́jà jẹ, kọ́ mi bí wọ́n ti pẹja ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sá àwọn eré tó kọjá sísọ tí ọmọkùnrin ò tó, àràgbé láyé, ayé tó tó, ayé àkámọ́ra. Ní táwọn tá ń ṣe eré ìtàgé tí wọ́n bàjẹ́ ọmọ kéré ìran owó lọ́jọ́ ọ̀ràn wa níbi eré ìtàgé. Báwọn náà bá tiẹ̀ ń ṣe ìgbó tó ti wá. Ẹ̀yin tẹ́ ń bẹ ní gbogbo ọ̀nà ilẹ̀ Haúsá mọ̀ wọ́n, níjọ́ lẹ́yìn gbọ́ pé mọ́dọ̀ kan wọ́n bá orí èèyàn fẹ́ fi sowó, báwọn bá gún ọlọ́bẹ, àwọn lè gún ọlọ́bẹ nítorí pé wà tí wọ́n ń jà lórí ọ̀rọ̀ tí ò tọrọ, wọn lè tẹ ọlọ́bẹ ìfọ̀rí ọ jáde nísìnyí. Àmọ́ pé wọ́n béèrè èèyàn bẹ́ẹ̀ bá fi júwe ẹyọ kan ládùúgbò tí wọ́n ń gbé, mi ò mọ̀ àdúgbò burúkú tí wọ́n ń gbé. A sì ka mẹ́wàá nílẹ̀ Yorùbá, t'Ògùn state ń bẹ́ẹ̀ tí Kwara state bá jáde. Ìlọrin yẹn sì ń sọ pé ìlú tó jìnnà sínú tó súnmọ́ lè jáde nítorí pé ìlú yìí ẹ̀sìn lọ́lọ́run fi ṣògo fún ìlú Ìlọrin. Kábúrò wa jẹ jáde ńbẹ kò túmọ̀ sí wípé gbogbo ẹni tó jára lọ́rin tọ́lẹ́ lómi wọn mẹ́sẹ̀jì mi tẹ̀rí kọ̀tà ní ìsìn mìíràn fáwọn àtàwọn ta ni. Wájú náà ni Ìlọrin wà, látàná náà ni ó máa wà. Àmọ́ bí kàńdá bá ń bẹ nínú rẹ̀ sí, ìyẹn ò túmọ̀ sí pé káwá sọ pé gbogbo ráìsì ń sọ lè dá gbogbo ẹ̀nu ni. Ó dìgbà tí kálukú bá gba kádàrá dé kí pànìyàn kó tó wá sópin. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ mentality ọ̀pọ̀lọpọ̀ bí bá wọn promotion yóò tójú bọlé, wọn ó gun ṣe fún, kò sí mọ́ tí wọ́n pòpọ̀ tí ń wẹ̀ lọ́sẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ gbà yí pé bóun bá fẹ́ tajà, bóun bá sawọ́rù, òun ò lè dé èèyàn.
bó wọn bá sí àwọn kankan kó wọn mú kan mọ́ kan òun ò lè dìde òun ò lè jẹ́ èèyàn. Ọ̀nà tí ọ̀pọ̀lọpọ̀ eré tí ọ̀pọ̀lọpọ̀ ń sá òun làwọn eré wọ̀nyí. Kálukú ó dìgbà tí kálukú bá wá dúndò wípé okay iṣẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ sì ni iṣẹ́ tí èèyàn ń ṣe ni mo sábà dìtámì gbà mí pẹ̀lú àsìkò tí èèyàn máa ní iṣẹ́ èèyàn ìmọ̀ àwọn iṣẹ́ kan ń bẹ tó yẹ ọjà bọ́ epo wò náà lọ́ bá ń ṣe àwọn èèyàn ní bùkátà sí irú tó ń ta yẹn lójoojúmọ́ kódà kébi máa pa wọ́n wá owó láti lè rà owó yẹn ó ti di pé owó òòjọ́ ni wọ́n máa rí bẹ́ẹ̀ sí ọwọ́ tó yẹ pé tí èèyàn bá ń ṣe ó ní táìmù tí ọjà bẹ́ẹ̀ máa ń yá gbogbo àwọn tó wọ́n ń tajà lójoojúmọ́ níjọ́ tí wọ́n bá gba tiẹ̀ báyìí kìsì ni ó lé wọn bá lọ́wọ́ kan náà àwọn mìíràn máa ń tajà bíi 10% 20% yẹn kí wọ́n bá ní talé ọ̀ lè fi wọ́n ẹni tí ń ta kàrà kò jọra wọn iṣẹ́ tí yẹn bá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ògbà yìí pé iṣẹ́ tó ń bá ń ṣe ló dìtámì n tó yẹ kó o máa generate ní èrè lápèjúwe Mákà ni mo wà yìí ọ̀sẹ̀ tí mi dé bíi jọ́ kejì jọ́ kẹta èmi àtàràkùnrin tí a jọ wà nínú room ló bá lọ sí Nàìjíríà ó gbà tí ó di ní àárọ̀ ànánà kan ní àbí alẹ́ ìjẹta tiẹ̀ ní ló bá tún kalẹ̀ kù ló bá tún dé wọ́n dá ọ padà ní àmọ́ mo wọlé mo rí pé báàgì tí ó dì lọ́wọ́ yàtọ̀ sí báàgì tó dì wá ló bá ní bóun sì máa ń wá lọ́sọ̀ọ̀sẹ̀ ni ó bá dákọ̀ iye ọdún tóun ti bẹ̀rẹ̀ sí máa wá ní every week tóun wá Mákà mo jẹ́ òtútù díẹ̀ àná ni mo wá bílẹ̀ rẹ̀ iṣẹ́ kí lóun ṣe ló dákọ̀ ṣe tí ṣe mọ́ kí mi wálé mi ó fara wéwú ẹ̀ kí wọ́n lè fara wéwú ẹ̀ iṣẹ́ téèyàn bá ń ṣe máa ń determine téèyàn máa rí gbà mí kéèyàn wá lóun fẹ́ fara wé ọ̀pọ̀lọpọ̀ tó wá jẹ́ pé iṣẹ́ rẹ̀ ni ó determine tí bẹ́ẹ̀ sì lọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n já gbàlagbà tí wọ́n já àfa àwọn náà tó jẹ́ pé bí sàrújì bí àwọn ìlú ní jẹ́ ìtàn ní jẹ́ ìrìn olókùú ilé ní kinní kan náà làwọn náà fi dìde ni wọ́n fi ń go mọ́tò Mazda àbí kankan tí wọ́n bá ń gùn ọ̀pọ̀lọpọ̀ náà ò fẹ́ kó máa wọ́n rí gẹ́gẹ́ bíi pé àlùbáríkà ọ̀tánulẹ̀ àwọn nìkan máa wọn tí ò ti jọ mọ ọgbọ̀n ọdún àbọ̀mọ̀ 25 years kó náà mọ go mọ́tò kan yà kó náà dálejò lóhùn kó náà lọ lè gba ọ́fíìsì kó lọ́fíìsì kó máa dálejò lóhùn kó máa ní iṣẹ́ kan pàtó àdáwò mọ̀lélẹ́ yìí tó bá ti jogún ìwé oògùn kan tí ò ní ìtumọ̀ tó yẹ pé tẹ́ bá gbé ewé ẹlẹ́sẹ̀ nkùtù àti kòdílẹ̀ yìí sí wọn ju pé dákọ̀ kanú méjèèjì kan kò mọ́ síra wọn yóò sì lóun náà ṣe ìtọ́jú àwọn èèyàn kò sí tí wọ́n sì wọ́n fọ́ sórí TikTok wọ́n máa ń ṣe bí kiri yóò mọ gbàdúrà fún lè gbogbo ẹ̀yìn tẹ́jẹ́ bí kiri yóò kálukú ṣe ń wo wọn rán pé ọ̀sọ́lọ́nà mi tó fẹ́ fún wọn ni ó dìgbà tí kálukú bá ń bá àwọn ọmọ ẹ̀yọ́ níwọ̀ tí kálukú náà ń dúró tí kálukú ń sẹ́nu ní dèdè síbí àmọ́ lópin ìgbà táwọn nǹkan wọ̀nyí bá ń wáyé bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn babaláwo náà àwọn náà ń fásitá ẹ̀yìn àmọ́wòrán rẹ̀ ń ran ẹ̀yìn ọmọ wa ẹ̀yìn ọ̀tọ̀ àwọn àgbàlagbà wa àgbàlagbà wo lọ́tọ̀ lọ́lẹ́yìn kí wọ́n sọ lórí ibú ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ sí iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ́ pé nítorí àtẹ́lẹwọ́ ẹni Yorùbá ní kì í ta ní jẹ níjọ́ tá à ń kọrin tá a jogún bá iṣẹ́ àgbẹ̀ ẹni iṣẹ́ ilẹ̀ wa ẹni kò sí iṣẹ́ yóò mọ̀ jalè ìwé kíkọ́ láì sí iṣẹ́ pẹ̀lú ọkọ́ àti àdá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ yí padà èyí òwe yẹn padà ó di pé bí ẹ bá àgbẹ̀ ní ẹni tí bá ń lo ko ní ìsìn làwọn èèyàn rí pé Ọlọ́run kórè mọ́ ẹni tí bá ń ṣiṣẹ́ àti làágùn òun làwọn èèyàn rí ní ìsìn gẹ́gẹ́ bí Ọlọ́run kò àlùbáríkà mọ́ àmẹ́ni tó jẹ́ pé ní ajínasẹ̀ ilẹ̀ tí jẹun ajígbọ́n ni òun làwọn èèyàn rí gẹ́gẹ́ bí èèyàn pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jó lórin táwọn náà ti nàró àwọn náà má ba nǹkan jẹ́ gan yẹn bọ́ tí wọ́n máa ń kọ́ lórin gbà mí ni wọ́n lé àwọn èèyàn lérí gan kọjá sísọ wọ́n lé àwọn jẹ́ káwọn èèyàn mọ̀ wípé àwọn ò dúró lásán o ẹlòmíì máa ń sọ ẹyẹ àwọn ìyá àwọn òfòròǹgà ẹyẹ ẹlòmíì ní mọ́dúró kọ́ mọ́ bá wáyé asán ẹ mọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí kẹlẹ́fẹ́ ká àwọn èèyàn máa ń gbé yí pé àjọ jásí pé kì í ṣe àdúrà òbí àbí àánú Ọlọ́run ni wọ́n bá pàdé ni wọ́n fi nàró wọ́n gbà yí pé ọ̀nà kan sí kejì làwọn náà gbé gbà sàpé ní January 2025 yìí sàpé ní January ganu sí ìyẹn lẹ́ẹ̀rán eléyìí nísìn Ramanu apààyàn alápàtà yẹ̀yàn oníkálukú tún rán èyí tẹ́ tún rán tí ó bá fi di máàcì nísìn Ọlọ́run nìkan ló mọ̀ ẹ̀wọ̀n tí kálukú ibi tí nǹkan bàjẹ́ dé ó mà ti bàjẹ́ kọjá sísè apànìyàn kò lè wá sópin sí gbogbo àwọn lẹ́kùnlẹ́jà síbi ewé ọmọ láwọn ń tà ewé èròjà tí wọ́n lọ̀pọ̀ tí wọ́n jópọ̀ mérí èèyàn wọ́n ti ń tà tí Yorùbá bá dẹ́kun ẹ̀ kí ló dé jọjá pé tẹ́ bá dé Sábóngèrè ní Kánò ìran Yorùbá lẹ́ẹ̀bà tí wọ́n máa tawọ̀ gàlà
àwọn ọ̀nà kí èèyàn rẹ̀ dáradára ní máa tarú ẹ̀ nílé Haúsá èèyàn rẹ̀ dáradára táwọn yẹn bá pé tí wọ́n bá yìí bí èèyàn rẹ̀ dáradára èèyàn rí dérédé ẹ̀tọ́ ara wọn àkànyẹ wọn ká bẹ́ẹ̀ dábòjá bẹ́ẹ̀ dékàrẹ̀ mọ̀ Yorùbá ní ta eré gàlà eré nàkí ẹ̀ bá eré ẹkùn báyìí kí ni wọ́n fi ń ṣe ìwọ́rò pé òkè ògùn ojú dúdú lọ́rùn wọ́n fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tálámàrí rẹ̀ ti dàrú èròjà tí wọ́n yéyeyeye ẹlòmíì tó ń lọ tí wọ́n sympathize pẹ̀lú àwọn ẹ fi kálukú lẹ̀ bọ́ọ̀yẹ̀ ìrẹsì dàn bóyá nìkan ló tẹ̀ tí mú kọ rẹ̀ jáde táwọn tí wọ́n ti àkàmálẹ̀ àbàtọ́ táwọn ilé ọmọ ń tà òkè ògùn eyín dídùn lọ pé bẹ́ẹ̀ sì ni tí yẹn bá fẹ́ san aburú tí yẹn bá jó lórí ibú tí èròjà rẹ̀ bá ti jìnà sí máa rọrùn láti ṣe ni tí ìrìnàjò bọ̀ bá kí wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo àwọn eléwé ọmọ lẹ́kùnlé jàun pé ewé ọmọ lọ́lọ́mọ ta wọ́n sọ ẹ̀ ń fetí yẹn náà ewé ọmọ níta àbọ̀rọ̀ máa bá wájú ẹni ó sùn ní ká máa bó sùn ká máa bẹ́ fún ká máa bá ipò àgánwó kí ni eléyìí wá dọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n já àwọn èèyàn ńlá àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ awọ ẹkùn kankan wọ́n máa ń rà tí wọ́n gbé sínú àpò tó yẹ pé tá bá débì kan rà mímí ó sì bá gbogbo ẹni tó bá débẹ̀ wọ́n fẹ́